Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ìfarabalẹ̀ fún ara fídíò tó ṣó lè gbé wa ṣe máa plẹ̀ fún inú fídíò tí àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ló máa jáde tó tún kẹ́ pé àṣírí àwọn àṣírí pẹ́rẹpẹ́rẹ ń lẹ́ni ìtúnú fídíò kí lẹ́nu tún fàtẹ́bí tó àwọn àṣírí tó le tó báyìí ẹ wò ó gbogbo ẹ̀lẹ́mọ̀ náà fà láti jẹ gbádùn lágbo òṣèré tó bá gbẹ̀gbẹ̀ àkọ́kọ́ rèé tẹ̀lé àkọ́kọ́ ni ẹ bá subscribe like comment kẹ́ share ẹ̀lẹ́mẹ̀ tó bá fà ní content ní ìgbàkúgbà lórí òkú tàbá fi dé tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti gẹ́rù sọ pé tí òun àlẹ́ tàbá play fún fídíò náà rèé ẹ̀ka ṣojú abẹ́ wò ó. ọmọ Iyabo tó jẹ́ Priscilla ó bímọ ní Canada ní month of August 3 weeks later ọmọ yẹn gba Canada citizen 3 weeks ni o Lizzy Anjorin wá bọ́ síta fún wa a fẹ́ kó wá fi Florida citizen títí ẹ ó ti yẹ ìgbà tó lọ bí ọmọ títí ẹ sí Amẹ́ríkà a fẹ́ kó wá fi pálí yẹn hàn wá dáadáa ló pé ìkà ò pé bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà dáadáa ló pé ìkà ò pé a fẹ́ kó wá fi pálí yẹn tí ó mọ̀ pé òun bóòsì fún wa lórí social media yìí pé Rótìmí tó ní ọmọ tó gbé wá láti Canada láti Florida tó gbé wá sí Nàìjíríà pé Rótìmí American citizen ló fẹ́. Guys, tó bá bímọ nílùú òyìnbó ó ti yẹ ń sìn ṣó ti rí ọmọ yẹn kó tó wọ 1 month old ọmọ yẹn máa ti ní pálí ọmọ yẹn máa ti ní pálí ó ti ṣojú yín pé ẹ ti rí pé sí pé kí ló wúkọ ẹ má gbàgbé pé Priscilla kò kí ń ṣe citizen Canada o ẹ mọ̀ pé bó ṣe bímọ yóò ní owó tó máa san gbogbo ẹ̀ pátápátá ló máa fi fún gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa fún ọmọ yẹn ní pálí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní tó 1 month ọmọ yẹn máa gba pálí ẹ bá pè Lizzy jáde Lizzy bímọ ní 1st of May 2021 ó padà sí Nàìjíríà ní on the 17th of July láì ní pálí mo mọ content creator kan wà lórí social media yìí tó sọ yí pé ọmọ Lizzy ò ní pálí pé pálí tó fi gbé ọmọ yẹn wá sí Nàìjíríà dà TC ló fi gbé ọmọ yẹn wá sí Nàìjíríà TC ló fi gbé ọmọ yẹn wá sí Nàìjíríà TC ó dé padà ó ti yẹ yín tẹ́ bá wọn ìgbà tí wọ́n sọ yí pé ọkọ òun ra mọ́tò fún un ní July 17 ló wọ Nàìjíríà tẹ́ bá rántí ìwọ́dẹ̀ wọn kígbe lórí social media dọ́mí ló bí ọmọ dọ́mí tó sọ wípé Iyabo bí Lizzy Anjorin aláyé òdùn Ọlọ́run ọmọ dọ́mí tó sọ pé Iyabo bí ọmọ yẹn mà ti di Canadian citizen so Canadian citizen wọ́n máa fún dọ́mí ní Canadian passport àbí so Canadian citizen wọ́n máa wo Priscilla báyìí wọ́n dẹ̀ máa lọ sínú labour ward pẹ̀lú dọ́mì so ọmọ dọ́mì ni Iyabo máa wà ní Canada látọdún yìí á wà ń bẹ́ẹ̀ tí ọmọ Iyabo ò bá bímọ Iyabo ò ní jókòó sójú kan náà ẹ tí mọ feelings yẹn ni ẹ má sì mọ̀ pé ọmọ yìí ò bímọ Iyabo ò ní jókòó tì í ṣé Iyabo ò ní nǹkan ṣe lẹ́kọ̀ọ́ ni kò ní àwọn nǹkan tó ń ṣe ni àwa lọ jókòó sójú kan pé torí pé ọmọ kí ló dé tí Iyabo ṣe fẹ́ parọ́ pọ́nmù ọmọ òun ò bímọ nítorí kí ló ṣe fẹ́ parọ́ kí ló dé tí Iyabo ṣe máa parọ́ pé ọmọ tóun bí ò bímọ kí ló dé tó ṣe fẹ́ parọ́ kí ló dé tó ṣe máa parọ́ fún gbogbo ará ìlú pé ọmọ òun bímọ pátápátá ẹ máa sọ yí pé ọmọ tó ṣe wedding ní May báwo ló ṣe fẹ́ bímọ ní August pátápátá ẹ máa sọ bẹ́ẹ̀ pátápátá ẹ máa sọ yí pé ọmọ yẹn ti lóyún kó tó ṣe wedding bọ̀ pé ọmọ yẹn ò bímọ ẹ gbàgbé òṣì ayé kẹ́ńkẹ́ń ti bàjẹ́ ayé yẹn ti ń jégéjégé ayé yẹn ó ti bàjẹ́ kò make sense ti yẹn sì ayé ti bàjẹ́ pátápátá ó ti ń jégéjégé. Congratulations to Queen Mother Iyabo Ojo. Ọlọ́run bá ń gbọ́ ó kàn wọlé fún ni last month
congratulations this month congratulations àwọn ọ̀tá ẹ̀ dẹ̀ ń sunkún lójoojúmọ́ òun wọn dẹ̀ ń gba congratulations ẹ má bà tèèyàn jẹ́ ẹ má bà tèèyàn jẹ́ telling you ẹ má bà tèèyàn jẹ́ ẹ má bà tèèyàn jẹ́ ẹ má lé ẹni tí ò lé yín ẹ̀yin lẹ ń sáré gọ́tà tẹ́ ń kọlu kẹ̀kẹ́ ẹni tí ò lé yín ẹ má lé ẹ wo gbèsè ayé Lizzy toru ló fi wá ń ṣe show because kò tó ẹni tó rìn láàárọ̀ kò tó ẹni tó rìn lọ́sàn kò sẹ́ni tó ẹni tó lè sọ location ẹ̀ kò tó ẹni tó ń ṣe bẹ́ẹ̀ ṣé Ìyábọ̀ tó yẹ pé kò ní nǹkan kan Ìyábọ̀ tó yẹ pé bó ṣe wà yẹn kò sí nǹkan kan tó máa fi parọ́ nẹjọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ mọ̀ Iyabo Ojo ẹ lọ wá gbogbo history ẹ̀ jáde fún wa pé nǹkan tí Iyabo Ojo bá sọ lórí social media yìí èwo lẹ bá níbẹ̀ ní irọ́ pé gbogbo nǹkan tí Iyabo ti gbé sí orí péèjì ẹ̀ èwo ló fún wa ní pé irọ́ leléyìí o irọ́ leléyìí o irọ́ leléyìí o irọ́ leléyìí ẹ fún wa náà ẹ fún wa lẹ́fídẹ́ǹsì ẹ̀ ẹ lọ bá wa dig ẹ ṣáà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń dig ṣebí content creator ní ẹ dẹ̀ need more views ẹ lọ bá wa díìgì ẹ jáde because mo jókòó mo rò mo ní ṣó possible kí Iyabo Ojo máa fún Domi lóúnjẹ ni because wọ́n bá ń ṣe fídíò o lè lo lightning gbogbo ọmọ téèyàn ìgbà tí mo bí àná ẹ máa sọ yípo òyìnbó ló fún mi lóyún ni tí bá ń ti ọmọ mi nínú bọgí àwọn òyìnbó wá ń wò mí ni bíi pé òyìnbó ló fún mi lóyún bí Anna ṣe pupa tó ó pupa ju èmi gan tí mo jẹ́ ìyá ẹ̀ lọ the more tọmọ yẹn ṣe ń dàgbà ní kọ́lù ẹ̀ mọ́ máa change ní kọ́lù ẹ̀ mọ́ máa ṣe ṣé ó possible kéèyàn sábẹ́ bímọ kọ́mọ yẹn dẹ̀ dúdú wálé nǹkan náà gbàgà kò possible náà kò possible ó sì máa mọ́ wá because inú ló ti wà láti ọjọ́ yìí ara ẹ̀ ò sí òun bẹ́ẹ̀ kò sí òun lára ẹ̀ ara ẹ̀ ò rọrùn so tọ́mọ yẹn bá jáde gbogbo ọmọ tó máa jáde nídìí èèyàn kò ń ṣe pé kò máa dúdú wá họ̀hìnrọ̀ì nítorí ló ṣe máa ń sọ pé inú kòkò dúdú lẹ́ẹ̀kan funfun ti ń jáde kò possible èèyàn tó bá bímọ tó bá kọ́kọ́ bímọ bí ọmọ yẹn ṣe máa kọ́kọ́ rí lọ́mọ yẹn ṣe rí yẹn gbọ́n tó wípé olórí burúkú yín ní olòṣì ní ìwọ olórí burúkú àwọn tó ń sọ̀pọ́tì àwọn tó fún irú Kẹ́mi yẹn ń sìn táyé ẹ̀ ti ṣá málámálá ayé yẹn ti ṣá málámálá torí pé ayé ò bá ṣá málámálá ni ó sọ pé látijọ́ tó ti gún ẹ lọ sẹ́wọ̀n láyé ẹ̀ ti bà ayé ẹ̀ ti bàjẹ́ láti kékeré odindi dókítọ̀ kò èní kọ́ ni ṣóò ti tiẹ̀ Kẹ́mi ìjọ́ tí bá máa wá fún ẹ mo máa ṣe 1 hour fún ìyá ẹ̀ ni odindi dókítọ̀ kò sẹ́ni kankan tó fún lábẹ́rẹ́ rí ìyá àti bàbá ẹ̀ wọ́n fi owó ribiribi wọ́n fi jẹ́ kó lọ ṣe dókítọ̀ nílùú òyìnbó dókítọ̀ ó dẹ̀ fi ṣoríire ó mọ̀ pé ẹ̀gún burúkú ni ó wá bẹ́ sórí àwọn ọmọ tiẹ̀ náà ayé ẹ̀ ti bàjẹ́ ó wá wò pé jẹ́ ń bá ti Iyabo Ojo jẹ́ kí n lè máa fi oúnjẹ jẹ ó máa tọrọ oúnjẹ kò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yẹ ń sìn tí mi mọ̀ yí pé mo feel pé ó láìkì àánú ni kò síjọ́ tó máa gbé àkáǹtì yẹn síta tí mo ní fowó sí that was then mo feel pé ó láìkì láti bá tèèyàn jẹ because tí o bá kọ kọ́mẹ̀ntì tí ò dá ó máa sọ fẹ́ni ẹ pé ò fẹ́ kọ́mẹ̀ntì yẹn mo feel pé èèyàn tó jẹ́ positive ni ẹ I thought like that so tó bá ti tọrọ owó ó kéré jù ní 50,000 naira tí màá fún ẹ mo feel bẹ́ẹ̀ not knowing pé o máa ń jẹ́ ẹnìkan tó jẹ́ yí pé o bá ìyá jà títí o ré sí orí Priscilla o tún ti ré sórí grandson me understand and you call yourself a mother ẹ lọ wo gbogbo àwọn tó ń bú Iyabo Ojo yẹn ẹ rí pé àwọn ọmọ wọn ò ṣoríire inú ayé ẹ lọ wo genesis gbogbo àwọn tó ń bú Priscilla kò sí kankan nínú àwọn ọmọ wọn tó ṣoríire èrò nínú àwọn ọmọ wọn ló ṣe wedding ẹ lọ wo dáadáa ẹ jẹ́ ká lọ dig wọn wá ẹ jẹ́ ká lọ ṣe background check
any speaker torí tó bọ́ síta ẹ lọ wo ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ ṣé àwọn ọmọ ẹ̀ ṣoríire ní ayé ṣórí oúnjẹ ọmọ jẹ tí Iyabo Ojo ṣe oúnjẹ ọmọ jẹ Iyabo Ojo ṣe bẹ́ẹ̀ dé last year amòye tí Priscilla fún Iyabo Ojo ṣe kíní fídíò tó gbé lọ sí sinimá amòye tí Priscilla contribute fún ayé ẹ̀ amòye tó fún ìyá ẹ̀ nígbà tí ìyá ẹ̀ fẹ́ gbé fídíò lọ sí sinimá amòye tó fún ìyá ẹ̀ so wọ́n mọ bínú wo ọmọ bẹ́ẹ̀ yẹn ọmọ tí ìyá ẹ̀ ọmọdún mélòó ni Iyabo Ojo tó ti ń jẹ wọn mọ́ ọmọdún mélòó ni so àwọn tó wà ní èjì Iyabo Ojo tó jẹ wọn mọ́ wọ́n máa bínú ẹ̀ wọ́n máa bínú ẹ̀ ni wọ́n sọ pé kí ni Iyabo Ojo fi ṣorí táwọn ò fi ṣorí ṣáwọn ti gbàgbé ìgbà tí Iyabo Ojo ń hun pọ́npọ́n tí Iyabo Ojo ń hun pọ́npọ́n ṣùgbọ́n ẹ̀yin ò lè ru pọ́npọ́n Iyabo Ojo kiri pure water ẹ̀yin ò lè kiri pure water kí àwọn ọmọ ẹ̀ lè jẹ́ nìyàn mo rí picture yẹn tí àwọn ọmọ ẹ̀ wọ́n wà successful success wọ́n lọ sí university wọ́n ṣe graduation ìyẹn ni lẹ́sì tí Iyabo Ojo rà òun ni estate tí Iyabo Ojo kọ́ àwọn ọmọ méjèèjì ẹ̀ wọ́n lọ sí uni wọ́n parí that is the estate tí Iyabo Ojo kọ́ òun ni lẹ́sì ńláńlá tí Iyabo Ojo rà ẹ bá wa bèèrè lọ́wọ́ Lizzy ẹ jẹ́ kó gbé fọ́tò kí ló wúkọ ẹ̀ Rotimi ẹ jẹ́ kó gbé fọ́tò Rotimi síta níbi tó ti ṣe graduation Iyabo Ojo single mother àwọn méjèèjì God ẹ mọ bó ṣe mọ Ọlọ́run má jẹ́ kó hard fún àwa single mother kò ní hard fún wa kò dẹ̀ ní le fún wa lórúkọ Jésù ẹ mọ bó ṣe máa ń dá fún àwọn single mother torí mi fẹ́ lo ìdàkejì yẹn because mo wà láàrin yín ẹ mọ bó ṣe máa ń dá fún àwọn single mother èèyàn tó wá bí ọmọ méjì ó wá make sure pé àwọn méjèèjì àwọn single mother míì wọ́n máa sọ pé ìwọ ti wájú ó dẹ̀ jẹ́ káwọn kéékèèké ẹ jẹ́ kọ́kọ́ lọ sí school náà tó bá yá ìwọ náà máa lọ ṣùgbọ́n Iyabo Ojo kò sọ bẹ́ẹ̀ àwọn méjèèjì ló so lẹ́sì Iyabo Ojo nìyẹn gbogbo ìgbà tẹ́ bá ti bẹ̀ẹ̀ lọ́wọ́ Iyabo Ojo kí ló dé tí kò wọ lẹ́sì gidi ẹ bá wa máa kó àwọn fọ́tò ibi táwọn ọmọ ẹ ti ṣe graduation jáde ibi tó kówó lẹ́sì ẹ̀ sí nìyẹn ibi tó kówó lẹ́sì Iyabo Ojo nìyẹn àti estate tó kọ́ tẹ́ bá ní Iyabo Ojo ní estate lẹ́nu Iyabo Ojo ní estate torí pé àwọn ọmọ ẹ̀ oúnjẹ tó máa jẹ títí dalẹ́ tí ebi ò ní fi pa Iyabo Ojo Iyabo Ojo ti fi kọ́ estate rẹpẹtẹ sínú ìgbésí ayé àwọn ọmọ tẹ́rẹ́ yìí olórí burúkú òbí kan wà tó jẹ́ yí pé ilé ayé yín lẹ máa ń dù òbí tó bá ti bí ọmọ tó bá jẹ́ yí pé ilé ayé títí ẹ ló ń dùn ò fa àwọn ọmọ ẹ tó ṣe ń dù ó mọ̀ pé bí Iyabo Ojo ṣe ń wá kó di èèyàn láyé ó ń wá kí ayé àwọn ọmọ òun náà dá tó bá ti rí owó yìí ó ń dá sáwọn ọmọ ẹ lórí ó ń fa àwọn ọmọ ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá gbẹ́sẹ̀ kan ọmọ ẹ máa gbẹ́sẹ̀ kan tó bá gbẹ́sẹ̀ kan ọmọ ẹ máa join ní ẹ ó máa make sure pé ọmọ òun ò wà ní jìnnàjìnnà ọmọ òun join ìlú òbí nìyẹn ṣé kò yẹ kò ń ṣe òbí tó ní 10,000 naira tó lọ fi 8,000 láti lọ fi ra aṣọ pátí tó máa wọ̀ níjọ́ sátidé lẹ́nìí báyìí àwọn ọmọ wa lè lọ sí school níjọ́ Monday ìyẹn ò kì í ṣe òbí alálùbáríkà so irú àwọn òbí bẹ́ẹ̀ yẹn wọ́n máa jealous Iyabo Ojo calculate ayé ẹ̀ ni ó wò yí pé kí ló máa ṣẹ́kù fóun tóun bá dàgbà kí lòun máa jẹ tí ọjọ́ ọ̀la àwọn ọmọ yóò bá dá ọjọ́ ọ̀la àwọn ọmọ ọwọ́ ẹ̀ ló wà it is on your palm how you want your children to be whatever what you want your children to become in life it is in your palm it is at the right hand of your palm how you want the life of your children to be is in your palm tó bá ṣe fẹ́ kó dáa fún àwọn ọmọ ẹni tó bá ṣe fẹ́ kán lógo sí ni Iyabo Ojo mọ̀ ní pé òun olóko ṣé o máa tún wá bàjẹ́ fóun ni ṣé tóun bá wọ 70 sí kí lòun fẹ́ máa jẹ so kí Iyabo Ojo máa lọ sí pátí àbí káwọn ọmọ ẹ má taraka àbí ṣé kò yẹ ń sí ìwọ ló bí òbí mi wà ó ní rí mi kí n lo wíìgì báyìí ó ti yẹ kó wá rí wọn lórí burúkú lórí ọmọ mi
Ọlọ́run ò ní jẹ́. Ó ní rí mi kí n fáyìn tí n wọṣọ báyìí kọ́mọ tèmi dọ̀tí. Ọlọ́run ò ní jẹ́. Èmi ò ní wọ trainers tuntun kọ́mọ mi lo àlòkù. Ọmọ mi tiẹ̀ comfort náà mi tiẹ̀. Èmi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ. Èmi ò mọ̀ mí ní nǹkan tẹ́ ń sọ. Ọmọ mi comfort. Tí 25 pound bá wà lọ́wọ́ mi, èmi ni mo ní jẹun. Ọmọ mi á ṣe lẹ́sìn yẹn. Á ṣe lẹ́sìn 25 pound yẹn. Mi tí rí Júpítà tó máa sọ fún mi pé no ma á dẹ̀ ṣe ń jọ mi láì ó máa ṣe lẹ́sìn yẹn. Máa kó 25 pound yẹn lẹ̀ kó ṣe lẹ́sìn yẹn because òun comfort. Ẹni tí Iyabo Ojo jẹ́ nìyẹn. Iyabo Ojo ní mansion ẹlẹ́wọ̀ yẹn. Ó làwọn ọmọ ẹ̀ tó ń ṣoríire lẹ́nu. Kí ló wá ń bí yín nínú? Ẹ̀yin olórí burúkú olóṣèlú. Ẹ̀yin lè ṣe pàtàkì ènìyàn. Ẹ̀yin táyé yín ti bàjẹ́. Mansion Iyabo Ojo tẹ́ ń wá estate ẹ̀ tó kọ́. Òun lè rí nínú ìgbésí ayé àwọn ọmọ. Táwọn ọmọ ẹ̀ ṣe wá ń lo àlùyọ. Tí Iyabo Ojo bá sọ yí pé gbogbo owó tóun rí, òun ò rán Priscilla lọ sí school. Jọba wo ni Priscilla ṣe fẹ́ pàdé olóríire ọkùnrin tó pàdé lé? Báwo ló yẹ fẹ́ pàdé? Ọ̀nà owó ló ṣe. Ṣé bí tí Priscilla bá ti ń tata? Ṣé bẹ́ẹ̀ ló ti fẹ́ lọ bá? No! Èyàn lò ṣí obìnrin mi. Èyàn lò ṣí obìnrin mi. Nítorí pé ayé yín ó ti wà ní júùjú. Ẹ dẹ̀ máa tún jẹ́ kí ayé ọmọ yín náà wà ní júùjú. Ó ní sọ fún ìgbésí ayé ẹ pé no! This level that you are, your children will pass that level. Nǹkan tí Iyabo Ojo ṣe nìyẹn. Level tí Iyabo Ojo wà kọ́ làwọn ọmọ ẹ̀ wà lẹ́nu. Iyabo Ojo may not have husband, but àwọn ọmọ ẹ̀ fọ́kọ. Ọmọ Iyabo Ojo fọ́kọ ó ṣe wedding. Kò yẹ. Ó gbọ́rọ̀ tí Iyabo Ojo sọ níjọ́ wedding ọmọ ẹ̀. Ó ní my wedding did not work, but yours will work. Ó jókòó pa sínú ayé ọmọ ẹ̀ kí wedding ẹ̀ wó. Ẹ̀yin olóṣì aláyé bàjẹ́ aláyé rún. Ẹ̀yin aṣòṣì mámọ̀. Ẹ̀yin olóṣì. Ẹ̀yin tó yẹ pé ẹ ṣe doctor. Olórí burúkú yín. Ìyá àti bàbá wọ́n wọ́n yín lọ sí odindi Canada, America kẹ́ lọ kàwé. Kẹ́ lọ ṣe doctor. Igbó lẹ bẹ̀rẹ̀ sí ní mu. Tábà lọ fún yín mu àti powder. Ó wá yí orí yín wá yí láti ọdún tẹ́ ti ṣe doctor. Ẹ fi doctor yẹn pè tán. Ẹ gún èèyàn kankan lábẹ́rẹ́ rí. Ẹ wá dẹni tó ń tọwọ́ bá wà lórí social media. Gbogbo èso tó wá jáde nínú yín náà, they are fatherless. No father. Kò sí bàbá tó bí wọn. Wọn ní bàbá. Àwọn náà mu powder ni. Bí ìyá ṣe mu powder lọ́nà náà mu powder. Àwọn nǹkan tó introduce sínú ìgbésí ayé ọmọ tiẹ̀ ni. Iyabo Ojo introduce ẹ̀. Tí Iyabo Ojo bá ṣaṣẹ́wó lójú ọmọ ẹ̀, ó di dandan kí Priscilla ṣe. Ẹ mọ̀ pé àwọn single mother kan wà. Ìṣojú àwọn ọmọ báyìí ló máa ti máa dùn. Nǹkan táwọn ọmọ yẹn máa ṣe nìyẹn tán bá dàgbà. Ṣé ẹ rí pálapàla? Ẹ lọ bá wa tú, ẹ lọ dígí Priscilla history. Kẹ bá wa tú jáde níbi tó ti gbé aṣẹ́wó. Ẹ lọ bá wa gbé jáde wá. Ẹ̀yin content creator. Ẹ lọ bá wa tú jáde wá. History Priscilla níbi tó ti ń ṣe aṣẹ́wó. Ibele máa ti mọ̀ yí pé Iyabo kì í ṣe òbí olórí burúkú. Kò ní fi 2 minutes ìgbádùn kó wá fi ba ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ jẹ́. Ẹ̀yin olòṣì máa mọ̀, ẹ̀yin aṣòṣì máa mọ̀. Ẹ̀yin ò mọ̀ pé àwọn òbí kan wà tó máa jẹ́ single mother. Ọmọ wọn ò ní rí wọn pẹ̀lú ọkùnrin. Ọmọ wọn ò ní rí wọn pẹ̀lú ọkùnrin. Ọkùnrin ò ní kanlẹ̀kùn nú ilé wọn yàtọ̀ sí bàbá wọn. Yàtọ̀ sí bàbá àwọn ọmọ yẹn nìkan ló máa kanlẹ̀kùn nú ilé yẹn láti wá rí ọmọ ẹ̀. Tí ọmọ yẹn máa fi dàgbà kò lè ṣaṣẹ́wó nítorí pé kò bá òun aṣẹ́wó látọwọ́ ìyá ẹ̀. Bí ìyá ẹ̀ ṣe jẹ́ single mother tó, ṣé wọn ní bá ìyá ẹ̀ sùn ni wọ́n máa bá ìyá ẹ̀ sùn, ṣùgbọ́n wọ́n máa dó ìyá ẹ̀ níta lọ́nà tó jìn. Wọ́n á lọ bá ìyá ẹ̀ sùn níta. Kí ni máńdà wà fún? Wàá gbé máńdà wá kọ́ àwọn ọmọ ẹ̀ fún máńdà. Wàá lọ ṣiṣẹ́ ẹ̀ ń bẹ̀.
ṣùgbọ́n Iyabo ò ṣe pé kákùnrin wá dóhun nínú ilé torí pé òun jẹ́ single mother ó yá máa dóhun because ó bí obìnrin ó dẹ̀ bí ọkùnrin. Because the more that you are inviting stranger into your home, the more táwọn ọmọ ẹ máa kọ́kọ́ kúkọ, the more tó máa introduce nǹkan burúkú fáwọn ọmọ ẹ. Ó ti rí bẹ́ẹ̀ yẹn sì. Ó ti rí because ó fẹ́ gbádùn ayé ẹ. Ó fẹ́ bà ìgbésí ayé àwọn ọmọ tiẹ̀ jẹ́. Ó ti rí ẹ má bínú Iyabo, ẹ má bínú ẹ má bínú. Ẹ bá wa pè Lizzy jáde. Jọba wa gbé pálí Florida sita níbi tí wọ́n ti fún ní pálí. Bá wa gbé pálí yẹn síta. Bá wa gbé síta. Ó bí ọmọ yẹn ní 1st of May. Bá wa gbé passport yẹn síta tí wọ́n fún l'Amẹ́ríkà. Citizen tó fún ọmọ yẹn ò lè wọ Amẹ́ríkà mọ́. Àfi tó bá fẹ́ gba visa. Visa lọmọ yẹn máa lò. Nigerian passport lọmọ yẹn máa lò. Ó ti rí bó ṣe bà ìgbésí ayé ọmọ yẹn jẹ́. Nigerian passport lọmọ yẹn máa lò. Lizzy ìjọba gbé rìsíìtì owó tó san ní hospital tó san yẹn bá wa gbé síta because Iyabo máa tó gbé tiẹ̀ jáde. Oh my God, so many Nollywood celebrity tó ń bímọ sí abroad gbogbo wọn làwọn ọmọ wọn ní pálí o. Àwọn tí ò tiẹ̀ ń ṣe celebrity gan tó ń bímọ sí abroad tó jẹ́ pé ordinary person ni wọ́n but Ọlọ́run fún wọn lóúnjẹ wọn yó tó bímọ sí abroad gbogbo wọn mà làwọn wọn ní passport. Lizzy níbo ni tiẹ̀ wà? Níbo ló wà? Congratulations to Iyabo Ojo. Iyabo Ojo nu àwọn ọ̀tá ẹ̀ pa hand down. Ẹ̀yẹ má lọ́ta o torí pé tọ̀tẹ̀ bá ń ṣoríire wàá máa ní hypertension ní tẹ́ máa jẹ́ sọ mi ò lọ́ta o torí pé tọ̀tẹ̀ agagawọ́ tó yẹ pé inú ẹ̀ ò kí ń dùn tí ṣe rere ènìyàn tó bá lọ ní ọ̀tá bí irú Iyabo yẹn sì tí ó mọ̀ pé mo máa ní hypertension ojoojúmọ́ ló máa ní ẹ̀jẹ̀ ríru ó bẹ́tà kó má lọ́ta tí ọkùnrin ẹ bá ti wà so fragile má lọ́ta o anybody tó bá ti ṣẹ̀ tí àtètè ya dáríjì pé má bínú wo jẹ́ ká ó ti tó má lọ́ta irú bẹ́ẹ̀ ṣe mú Iyabo lọ́ta sí tẹ́ tó gbọ́ another congratulation lánàá ẹ̀ ní sùn mọ́jú. Thank you so much. I don't deserve it. So ẹ jẹ́ ká padà sórí Lizzy ṣé o mọ̀ pé ó bímọ ní 1st of May ọmọ tó sọ pé ó bí ni o táà dẹ̀ mọ̀ pé oyún rọ́bà ni o torí pé kinní ló bímọ Rótìmí ló bímọ ṣé kò yẹ ń sìn a fẹ́ kó fún wa ní passport ọmọ yẹn síta bá wa gbé passport ẹ̀ jáde ó ṣàbí ọmọ Iyabo Ojo ọmọ tó sọ pé rọ́bà ni ó ti yẹ ń sìn because ó mọ̀ yìí pé ìwọ oyún rọ́bà ló ní o lóyún ṣé o mọ̀ pé tó bá lọ wo fídíò bíi tí Lati tí wà tí ẹ ti jọ jókòó tó ń tẹ̀ yẹn tó ti yẹ sí wàá rí i pé rọ́bà níbi bíbá yẹ wàá rí i pé rọ́bà ni ṣé ti yẹ sí ṣé ti yẹ wàá rí i pé rọ́bà ni gbogbo bíbá yẹ jẹ́ wàá fẹ́ kó bá wa gbé passport Florida síta jẹ́ kí gbogbo ayé rí i pé ọmọ yẹn ní passport pé citizen American jẹ́ ká rí i ibẹ̀ ló máa ti mọ̀ pé failure ni ó bímọ ní May 1st ó kúrò ní America ní on the 16th o 8 hours ló fi délé ó kúrò níbẹ̀ ní on the 16th of July ló kúrò ní America ní Florida ó lo 8 hours ló take care ó tó dé Nigeria ó dé Nigeria ní on the 17th of July. Lizzy Anjorin ó bímọ ní 1st before the end of May ó yẹ kọ́mọ yẹn tó ti gba pálí ẹ̀ ó yẹ kọ́mọ yẹn ti ní pálí ọmọ yẹn ò ní pálí ọmọ yẹn ò ní pálí títí di 17th of July ó wá ń parọ́ fún wa yí pé Florida citizen ni ó pé ní America citizen wọ́n sọ fún yí pé àwọn máa email passport yẹn sí ẹ kí ló dé tá yí ẹ bàjẹ́ fúnra báwọn máa sẹ́ǹdì ẹ̀ sí Nàìjíríà fún ẹ ó pa ṣége irọ́ ó parọ́ gan ó tún wá lọ mú fake DNA jáde tí ààrí hospital tí wọ́n ti ṣe ó mú fake DNA jáde ó parọ́ pé pé DNA tí Lati pé ẹgbẹ́ DNA yẹn ẹgbẹ́ lọ sí Amẹ́ríkà ni Lizzy ó máa ń pa ó pa ṣége bá ń ṣayọ ó parọ́ kú
ayé ẹ ti bàjẹ́ fún wọn ìgbésí ayé ẹ ò dán mọ́ fún wọn òun ni Ọlọ́run ṣe bà tiẹ̀ jẹ́ I'm telling you irọ́ tó ń pa òun lọ́lọ́run ṣe bà tiẹ̀ jẹ́ òun ni gbogbo congratulation Iyabo Ojo òun ló ṣe máa já ẹ jẹ irú ẹ ti pọ̀ jù Iyabo Ojo ọmọ ẹ bímọ ní after tí mo ṣe birthday lọ́mọ Iyabo Ojo bímọ after tí mo ṣe birthday lọ́mọ yẹn bímọ lọ́mọ Iyabo Ojo bímọ after my birthday in August ọmọ yẹn ò bá jẹ́ Leo but kò ń ṣe Leo after my birthday in August lọ́mọ yẹn bímọ Lizzy Anjorin ọmọ yẹn ti gbá pálí lánàá àná was 19 kan ni àná yẹn náà àná was 19 ta ló wọ́n sí déètì tí ọmọ Iyabo Ojo bímọ náà ta ló wọ́n ti 24 of October on the 24 of August lọmọ Iyabo bímọ 24 of August lọmọ yẹn bímọ on the 24 I think so yes mi ò ń ṣe Leo 24 of August lọmọ yẹn bímọ ọmọ yẹn ti gbá pálẹ̀ náà di 19 3 weeks and some days ọmọ yẹn gbá pálẹ̀ ọmọ yẹn gbá pálẹ̀ citizen of Canada 3 weeks after lọmọ Iyabo God will bless you jare Priscilla bímọ on the 24 yes 24 of August ni Priscilla bímọ ọmọ yẹn gbá pálẹ̀ ẹ̀ náà di 19 of September Lizzy Anjorin ó máa kéku ní Ọlọ́run Iyabo Ojo ti borí ẹ̀ náà Iyabo Ojo ti borí ẹ̀ ó tún tú àṣírí ara ẹ̀ síta lánàá ó ní pé ìwọ ló lọ bá Gistlover nínú inbox nítorí pé ìgbà tí wọ́n ń búlì ọba Lamidi pé ìwọ ló lọ bá Gistlover ìwọ ló kọ́kọ́ lọ bá Gistlover ṣé bí ó máa ń sọ fún wa pé Gistlover ló wá bá ẹ Gistlover ló wá bá ẹ á kàn tó sọ fún wa lánàá pé ìwọ ló lọ bá Gistlover because kò sẹ́ni tó mọ̀ yálà yá ẹ because o mọ̀ pé tó bá lọ bá Gistlover pé ìwọ ló kọ́kọ́ lọ inbox Gistlover ògbésí ayé ẹ ìgbà tó fẹ́ máa bá ti àwọn people yẹn kí lórúkọ mọ́mì yìí mọ́mì àti dádì tó wà l'Amẹ́ríkà yìí tó wà lórí Facebook yìí ti gbàgbé orúkọ wọn mo mọ̀ wọ́n ṣá àwọn alájí àti alájà tó fẹ́ máa bá ti wọn jẹ́ pé kí ọba kan ọba yẹn ò lè dá ẹ sí ọba yẹn láìkí àwọn yẹn kò yẹ ọba Lamidi tó lọ ó ní ipò tó fi wọ́n ṣe personal shopper ni wọ́n ṣe lọ́dọ̀ ọba Lamidi kò yé ya ọba yẹn ò lè gbọ́ràn sí wọ lẹ́nu ayé tiẹ̀ ti bàjẹ́ because ọba yẹn mọ̀ yí pé ọba tó wà ní kí ló wúkọ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni òun wá bó ṣe fẹ́ súnmọ́ nìyẹn bó ṣe fẹ́ súnmọ́ ní nìyẹn tó ní òfun ẹ láyé because o máa fẹ́ súnmọ́ gbogbo àwọn ọba kó lè má gbalẹ̀ lọ́wọ́ wọn kó máa parọ́ kó fẹ́ bá wọn talẹ̀ ìdí nìyẹn Ọ̀ní ti mọ gbogbo style ayé ẹ Ọ̀ní ò gbé súnmọ́ ẹ kò sí nǹkan tó ṣe tó kò sí bó ṣe ṣépè fún ẹ sábọ́ọ̀dù tó Ọ̀ní ò gbé súnmọ́ ẹ ṣọ́ni gbé súnmọ́ ẹ Ọ̀ní ò gbé súnmọ́ ẹ Ọ̀ní ò bẹ́ẹ̀ ṣe ìdí tó ṣe lọ nìyẹn tó wá padà tó wá bọ̀ ní ẹ ṣojú wọn fọ́ ni nígbà tí wọ́n ń ṣépè fọ́mọ ẹ ṣọ́ọ̀ni orí ni ìgbà tó ń bú ẹ ìgbà tó ń ṣe gbá ìgbà tó ń ṣàwo ṣọ́ọ̀ni orí ẹ ni kò sí bó ṣe ṣe ọ̀nà orí yàrá já ẹ ọ̀nà òun yá ẹ ọ̀nà òun yá ìwọ kọ́ ló máa wá sí ló máa jẹ́ ká mọ̀ pé àwọn yẹ̀kíní yẹn lọ́rùn dá fún yín jàre àwọn alájà yẹ̀kíní God will bless you táwọn àìlá àwọn yẹn ọmọ Ọ̀yọ́ ni wọ́n ọmọ ààfin yẹn ni wọ́n tí ò sí ọba kankan tó máa joyè láàfin tó lè lé wọn kò yé ìyá ọmọ ọba òfin yẹn ni wọ́n ẹnikẹ́ni tó bá jẹ́ ọba láàfin bẹ̀ àwọn náà máa wà pẹ̀lú wọn ìyá àti ẹ̀kọ́ ló máa ṣe ṣó ló máa ní pé kí àwọn yẹ̀kíní má dé ààfin wọn olórí burúkú nìwọ ibi tẹ́sẹ̀ tí ẹ bá dé o máa ń babẹ̀ jẹ́ ni Lizzy ibi tí ẹsẹ̀ tí ẹ bá tiẹ̀ wọ́ máa ń babẹ̀ jẹ́ ni
ìwọ máa fi ń babẹ̀ jẹ́ ni olórí burúkú ni wọlé sí ayé ẹ ti bàjẹ́ fún wọn tí àwọn yẹ̀kíní bá rí ẹ lánàá ń sìn wọ́n á wò pé kinní kan ni wọ́n mọ̀ pé olórí burúkú ni ẹ kò yẹ káwọn yẹn fún ẹ lésì because olórí burúkú pàtàkì ni ẹ torí ọba yẹn ò tiẹ̀ lè gbọ́ sí ẹ lẹ́nu because olórí burúkú ni ẹ ọba Lámídì tó ń lọ ó mọ gbogbo nǹkan tó gbà gbogbo ẹrù ẹ pátápátá tó wà lọ́wọ́ ẹ táwọn ọmọ ẹ ti gbé ẹ lọ sí court ó kó gbogbo nǹkan bàbá àwọn lẹ̀ padà gbogbo ilẹ̀ Lámídì tó ń bá wọn ta pé kò gbé kalẹ̀ ọmọ nǹkan tó ṣe gbogbo nǹkan tí bàbá yẹn ní pátápátá tó wà lọ́wọ́ ẹ pé kó bá wọn gbé sílẹ̀ ó lè ní ẹ̀nà ó lè lé ẹni sí ẹni kọ́ ló ti ń jalè you are professional arm robber pé kò yẹ yẹ ó fẹ́ fi social media máa ṣe show láti máa fi scare àwọn èèyàn kò yẹ ọmọ voice note yẹ tí wọ́n play ó fẹ́ fi social media máa fi scare àwọn èèyàn ni so that tó bá ti jà wọ́n lólè wọn ò ní lè gbójú gbáyà ẹni tó bẹ́ẹ̀ ṣe business ni àwọn tó bẹ́ẹ̀ darapọ̀ ni busy lẹ fẹ́ lọ bá ṣe business ẹ̀ mọ̀ pé ó lè ní nǹkan tó bá ṣe ẹ̀ ní lè bọ́ síta láti lọ sọ̀rọ̀ ẹ̀ ní lè bọ́ síta láti sọ because ẹ̀ fẹ́ kó wá gbé èpè wá ṣẹ́ fún àwọn ọmọ yín ẹ̀ ní lè bọ́ síta láti lè sọ̀rọ̀ torí ẹ̀ ní fẹ́ kó gbé èpè ṣẹ́ fún àwọn ọmọ yín. àbí ẹ gbọ́ tó sọ yí pé ẹ mọ̀ pé nígbà kan Lizzy sọ pé ìgbà tí Lati fẹ́ òun lòun bẹ̀ sí ṣoríire ẹ gbọ́ tó tún wá sọ ó ní pé ìgbà tóun fẹ́ Lati láyé Lati dá torí gbogbo wa la mọ̀ pé nobody ní Lati kí bó sọ pé Lati ló sọ ẹ́ dolówó ó ṣe wá jẹ́ nísìn ló jẹ́ kọ́ ọmọ yìí pé nígbà tó fẹ́ Lati ní ayé Lati dá nígbà tí Lati ò mọ̀ ẹ́ kò jẹ́ni tó mọ̀ Lati was nobody kí ló dé tó ń sọ yẹn fún wa wàhálà tí ń ṣẹlẹ̀ ni ó ti fún ẹlẹ́ṣẹ̀ lójú ni ó ti bà tiẹ̀ jẹ́ ó ti jẹ́ kí tiẹ̀ ṣá málámálá tiẹ̀ ti ṣá málámálá àbí no easy wọ́n táyé ẹ ti bàjẹ́ táyé ẹ ti pọ̀ kúlùmùṣù tá làwọn tó ń gbọ́wọ̀n sí ẹlẹ́nu who are the people that was listening to you wo lóṣì ìjọ́ wo ni ọmọ Ìyábọ̀ bímọ ìjọ́ wo lọmọ yẹn ti sáré gba pálí bí wọ́n ṣe máa ń ṣe nílùú òyìnbó nìyẹn pálí yẹn ò ní wọ 1 month process ẹsẹ̀kẹsẹ̀ tọmọ yẹn ti bímọ ló máa ti process yẹ ló máa ti búùkù ibi tó máa ti fẹ́ lọ gba tó bá ṣe bímọ ní hospital báyìí wàá búùkù ibi tó máa ti lọ gba orúkọ ọmọ ẹ registry wàá búùkù registry ó ti yẹ ń sìn wọ́n á fún ẹ ní date kó máa gba birth certificate ọmọ ẹ wọ́n á fún ẹ ní date ṣé kò yẹ ń sìn wàá dẹ̀ ti búùkù fún pálí ọmọ ẹ if you are citizen of that country tó bá jẹ́ citizen United Kingdom tó bá bí ọmọ wàá ti máa búùkù fún pálí ọmọ ẹ wàá ti gbé ọmọ ẹ lọ ya fọ́tò láti lè gba pálí ó ti yẹ ń sìn torí pé bàbá ẹ̀ tó jẹ́ citizen àbí ìyá ẹ̀ tó jẹ́ citizen ó níbi tó máa sign sí ṣé kò yẹ yín sí ó ní ibi tó máa sign sí o gbọ́dọ̀ sign pé yes you are a citizen of United Kingdom wọ́n máa sign ẹ̀ kó tó lè fún ọmọ ẹ̀ ní palẹ̀ olóṣì aláyé bàjẹ́ aláyé run àṣẹ ọmọ yẹn ó máa lo pálí Nàìjà kú ni ọmọ yẹn tó gbé sá lọ sí Nàìjíríà he was not a citizen and nobody o tẹrú tó ń padà sí Amẹ́ríkà mọ́ títí láéláé o lè dé bẹ́ẹ̀ mọ́ inú tó ń bí ẹni ni gbogbo èpè tó ṣẹ́ títí Rahim Ayọ̀mídé ó bọ́ síta nínú oyún wọ́n kí wa congratulation agbóhùn ìyá agbóhùn ọmọ orí òfò ẹnikẹ́ni nínú wọn ẹ̀jẹ̀ ó pọ̀ jù ó ti yé ìyá ẹ̀ ọmọ yẹn stand wẹ̀wẹ̀ Priscilla ṣeré láyé omi wà láyé ẹ̀ ẹ̀jẹ̀ wà láyé ẹ̀ ni àgbọ́pọ̀ mi ò tó àgbọ́pọ̀ ẹ̀jẹ̀ ò tó ìyẹn máa bí ẹ nínú náà ayé ẹ wá pọ̀ fúlùmùṣe wá ń sunkún lórí social media ojoojúmọ́ ló fi ń kẹ́ àdẹ̀rẹ̀ evidence kankan
ó máa tún castigate ayé ara ẹ̀ ni lórí burúkú tó sanwó school àwọn èèyàn tó dẹ̀ ní evidence pé òun sanwó school àfi irọ́ ọmọ olè tó jalè èyí kọ́ ló ti jẹ́ ká mọ̀ kó lè ní ẹ ọmọ olè tó jalè tó máa wá sórí social media nínú òun àti Iyabo Ojo ta ló jalè ìwọ gbogbo èèyàn ló mọ̀ kó lè ní ẹ àti ìgbọ̀bi tí Iyabo Ojo ti jalè pẹ̀lú gbogbo èpè ẹwọ ló ń jà wọ́n láyé ẹ bàjẹ́ wọ́n ní ìgbésí ayé ẹ ṣá málámálá torí pé o kún fún irọ́ ẹ ti pọ̀ jù torí ẹ láyé ẹ ṣe ń rùn gbèsè ayé ò make sense ayé ẹ ti bàjẹ́ Lizzy ó sì yẹ Iyabo Ojo kọ́ ló balẹ̀ ayé ẹ jẹ́ tí Iyabo Ojo bá wà lára àwọn tó balẹ̀ ayé ẹ jẹ́ kò yẹ kó máa kí Iyabo Ojo ní congratulation téèyàn bá tọwọ́ bọ bí ire ò kí ń dé bẹ́ẹ̀ nìyẹn ẹni tó bá ti ń tọwọ́ bọ ibi ire ò kí ń dé bá ó ti yẹ ire tó dé bá Iyabo Ojo sì kò bá màmá dé bá tó bá jẹ́ pé ó wà lára àwọn tó fẹ́ kí ayé ẹ bàjẹ́ ó ti yẹ ń sìn bọ̀ nítorí pé ìwọ ti tọwọ́ bọ ṣọ́ọ̀lì ẹ̀jẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ Lizzy àwọn ọmọ ọlọ́mọ tó ti padànù àìmọye àwọn ènìyàn tó ti rán lọ sọ́run lórí oògùn ṣíṣe àìmọye àwọn ọkùnrin tó ti gbá ìsìnkí wọn tó jẹ́ kí wọ́n rí àògo wọn lò àìmọye àwọn ọmọkùnrin tó ti gbá ìsìnkí wọn tó jẹ́ kó rí ògo wọn lò táyé wọn dẹ̀ bàjẹ́ tìrantìran ìwọ kan ló lọ sí gbẹ́rẹ́ sóbò ó wá ní Iyabo Ojo ló parọ́ mọ́ ẹ pé ó sì ń gbẹ́rẹ́ sóbò ṣé Iyabo Ojo ló jẹ́ kó mọ Papa J ṣé Iyabo Ojo ló jẹ́ ọmọ Papa J ìgbà tó sì ń gbẹ́rẹ́ sóbò ṣé Iyabo Ojo ló jẹ́ kó mọ Papa J tó fi lọ sí ń gbẹ́rẹ́ sóbò ìwà aláyé bàjẹ́ aláyé rún bó o ṣe fẹ́ kórí fún Iyabo Ojo bẹ́ẹ̀ kọ́ ló lóun ṣe design ẹ̀ Iyabo Ojo have paid her dues ó ti yé ya ó mọ̀ pa bí ọmọ tó bá pays as due tẹ́ kò síbẹ̀ ṣe lè sáré títí ẹ máa wo kẹ̀kẹ́ lẹ́ máa kọ́lé máa ní accident níbi tẹ̀tí sáré burúkú yìí accident máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín ni ẹ máa gbọ́ ìgbé ẹkún nínú ayé yín ni ẹkún ló máa ṣẹlẹ̀ fún yín Iyabo Ojo have paid her dues àwọn ọmọ yẹn gan mọ̀ pé Iyabo Ojo you have done enough in our life you will forever be grateful kò yé ya because téèyàn bá níwù ìyá Iyabo téèyàn bá ní ìyá tó jẹ́ wù ìyá Iyabo Ojo tó jẹ́ Iyabo Ojo is your own mother believe me education is nothing ó máa kàwé débi tó fẹ́ kàwé dé abiyamọ nìyẹn àwọn single mother nìyẹn single mother tó yẹ pé gbogbo ọmọ tó bí pátápátá gbogbo wọn pátápátá ló lọ sí yunifásitì ẹ gbé fún àwọn yẹn ló máa ń ṣoríire àwọn yẹn láyé wọn máa ń dà ó ní ẹnìkan nínú UK yìí ọmọ mẹ́rin ló bí gbogbo àwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kan sì kéré ọmọkùnrin lásán yẹn ó kéré àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ti lọ sí uni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló graduate wo tó bá ń travel by ó máa ń travel ṣeré ni ó máa ń gbé travel ṣeré ni pé okay lọ holiday mi by go to holiday here ó ń flenjo ni because she paid as due nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí single mother tí ọkọ da ọmọ lẹ̀ fún ẹ tó dẹ̀ pick brain ní ẹlẹ́sẹ̀kẹsẹ̀ kò ṣe single mother tó yẹ pé ọkọ da ọmọ lẹ̀ ayé ẹ̀ dẹ̀ bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ń ṣàwọn yẹn ní single mother tí ọkọ da ọmọ lẹ̀ fún ẹ tó lọ fẹ́ obìnrin mi wọn ní kó máa lọ because ó ti bí ọkùnrin ó ti bí obìnrin kí ló ń bá ká kó tiẹ̀ má bọ́kùnrin gan tó jẹ́ pé obìnrin nìkan làwọn mú ẹ kí ló ń bá ká ọmọ ìsọmú gbọ́ pépà ẹ báyìí kó gbọ́ pàǹtí ẹ kó mọ bó àwọn ọmọ yẹn ṣe máa jó lóríire because ìwọ ló máa yìn lọ́la ta ló yìn lẹ́nìí Iyabo Ojo ni ìgbà tí bàbá tó bí àwọn Priscilla Ati kó lánú kó má lánú pé yé inú ẹ̀ ń dùn ni tó bá jẹ́ yí pé Priscilla ń fagbó tọ́lọ́hun tẹ̀ ní jẹ́ kó jẹ́bẹ̀ ta ni pé ìkejì ń ṣe yàmàyàmà ṣé bàbá wọn máa wá láti Amẹ́ríkà kò ní wá yọjú pé I am their father nítorí pé ó wí pé ògo àwọn ọmọdé buyọ àwọn ọmọ yẹn tọ́ ọmọ tóun máa sọ pé this is my children òun ló ṣe yọjú tí ẹ lè ṣe máa ń sọ fún yẹn single mother ẹ jẹ́ kó rí yín pé
ṣé rí Iyabo Ojo kó máa jẹjẹkújẹ, ṣé rí kó máa fa gbó, kó máa fa sìgá, kó máa mu tábà, ṣé rí kó máa lọ party anyhow nígbà tí àwọn ọmọ ẹ̀ lọ sí school. Gbogbo nǹkan tó ní láyé ó fi tọ́ àwọn ọmọ ẹ̀ ni. Torí ẹ̀ ni wọ́n ṣe ń jealous ẹ̀ lẹ́nu. Ẹ jẹ́ kójú yín pé tẹ́ ẹ̀ bá lè emulate nǹkan gidi tí ọkùnrin bá fi yín sílẹ̀ gbọ́ pépà ẹ̀. Ó ní ẹsẹ̀, ó ní ojú òfò ara ẹ̀ pé ó ti yé ẹ̀ sí. That is not the end of your life. Ni ò sọ pé káwọn ọmọ ẹ wá dolórí burúkú palẹ̀. Ó ti yé ẹ̀ sí. Ó ti yé ìwọ tó wà nílé ọkọ tó mọ̀ yí pé o ò ní nǹkan kan tó máa ń ṣe. O ò ní iṣẹ́ kankan. Má máa rọ́ọ̀ṣì ọmọ bíbí. Má rọ́ọ̀ṣì ọmọ láti bí.